Ǹjẹ́ ẹ ti gbọ́? Wọ́n ṣekú pa afurasí ẹlẹgbẹ òkùnkùn kan lásìkò ọdún egúngún nípínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀rọ̀ dísù ata yanyan ní agbègbè Òkè-Ọlà nílùú Òṣogbo látàrí bí afurasí ẹlẹgbẹ òkùnkùn tí ń tẹ̀lé egúngún náà ṣekú pa Kazeem. Ìròyìn gbọ́ pé ṣe ni afurasí ẹlẹgbẹ òkùnkùn ẹyẹ ń tẹ̀lé egúngún náà láti òkè Baálẹ̀ lọ sí Òkè-Ọlà kó tó ti pé ọmọ ẹgbẹ́ òkùnkùn mìíràn ṣe kòǹgẹ́ wọn. Ẹni tíṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ Ismail Bakare sọ fún àwọn oníròyìn pé ṣe ni rògbòdìyàn náà bẹ̀rẹ̀ ní dédé agogo 7 alẹ́ ọjọ́ Sunday tó kọjá nígbà tí eégún náà gba Òkè-Ọlà kọjá. Ṣàdédé ni àgbúrò ìbọn tí oníkálukú sì sá àsálà fún ẹ̀mí rẹ̀. Nígbà tí ohun gbogbo sì rọlẹ̀ tán ni a rí Kazeem tó sùn nínú àgbàrá ẹ̀jẹ̀ tí àwọn yòókù sì ti sá lọ. Nígbà tó ń fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ̀lábí sọ pé ní kété tí àwọn gbọ́ ìròyìn ọ̀hún làwọn dá ọlọ́pàá sí agbègbè náà kí ọ̀rọ̀ ọ̀hún tó búrẹ́kẹ́ ju bó ti wà lọ. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ṣe ni àwọn jàǹdùkú náà fẹsẹ̀ fẹ́ lọ́gán tí wọ́n gbúròó àwọn ọlọ́pàá.